ẹja ńlá lọ ní ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin. Ikú ò dọjọ́, àrùn ò dóṣù. Láàárọ̀ ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 16 oṣù keje ni ìròyìn sọ pé Ekene Abubakar Adams tó jẹ́ ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin nílùú Àbújá ti jáde láyé ní ẹni ọdún 39. Adams ló ń ṣojú ẹkùn ìdìbò Shikun sí Kajuru ní ìpínlẹ̀ Kaduna nílé aṣojú-ṣòfin nílùú Àbújá kí ọlọ́jọ́ tó dé. Agbẹnusọ ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin l'Àbújá, Akin Rotimi, ló kéde ikú Adams nínú àtẹ̀jáde kan tó fi síta. Ìròyìn kan sọ pé aṣòfin Adams kú lẹ́yìn tó ti ṣe àìsàn fún ìgbà pípẹ́. Aṣòfin Adams ni alága ìgbìmọ̀ ilé aṣojú-ṣòfin tó ń rí sí ọ̀rọ̀ eré ìdárayá nílé. Ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin nílùú Àbújá ti ṣàpèjúwe Adams gẹ́gẹ́ bí ọmọ ilé tó ní ìtara fún eré ìdárayá àti ẹlẹ́yinjú àánú nígbà ayé rẹ̀. Ààrẹ Tinubu náà ti kẹ́dùn pẹ̀lú ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá àti ìpínlẹ̀ Kaduna lórí ikú aṣòfin ọ̀hún. Nínú ọ̀rọ̀ tiẹ̀, gómìnà ìpínlẹ̀ Kaduna Uba Sani sọ pé Ekene jáde láyé lásìkò tí ìpínlẹ̀ náà nílò rẹ̀ jùlọ. Kò ní jù báyìí lọ lórí ìròyìn yàjóyàjó fún tòní. Orúkọ mi ni Olúwafúnmiláyọ̀ Adéṣẹwà láti ìkànnì Jígí Àlárà. Ká fìre pàdé.